tún gbede o Asakiru Abdulhamid Murabina aka Ayégbajẹ́jẹ́ best talented of the year. Àkọlé eléyìí ni Ṣàánú fún mi Olúwa. Eléyìí ló fi ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ tó ní ká tó gòkè ojú àmọ́ rí. Ẹ jẹ́ ká jọ fọ́ síwájú. ìyá tó jẹ́ ní láti inú oyún iṣẹ́ tó ṣẹ́ ní látòrí ibùsùn. Bí yóò bá gbẹ̀mí ọmọ ò dájú èèyàn yóò borí ẹ̀ ní. Ọ̀nà àbáyọmọ̀ ti wà fún ọtún onídojúkọ lọ́tún àbí lọ́sì. Ra rẹ́kọ̀dù yìí ó wà lórí ọ́díò àti fídíò sí. Ẹ rà á, ẹ gbọ́, kẹ́ ẹ wò ó, ẹ ó rí ọ̀nà àbáyọ níbẹ̀. Marketed and distributed by Robinson Music and Films Limited. 413 Agege Motor Road àti shop 54 Oshodi Shopping Complex Oshodi Lagos. Telephone 00666765029. Ó ti lé ti Ẹ mọ̀ rà ó. bá títí kò tó ra wọn. Kí lọ́nà àbáyọ sọ̀rọ̀ yìí? Ṣẹ̀ṣẹ̀ òbí lọ́mọ ń jìyà ọmọ tàbí nínú iṣẹ́. Ó ń sẹ́mi nínú ìyà. Ó ń dàgbà sókè bá ṣòro. Ó kàwé pẹ̀lú èmi. kánífà odidi ìlú kan kì í kú tó yìí nígbà míì ó yá ṣẹ́gbìnrin àbẹ́ẹ̀ ní gbèrín oore ní oore ní oore ní oore ní bí táyé lè wá dé iná oore ní àmọ́ pé bẹ́ẹ̀ ni ká tó sáré ó bá wọn gan mọ̀ pé bẹ́ẹ̀ ni wọn ò ní ilé wa. Saoty mo jáde nígbà kan ò níbi eré sísá ṣe ládàáhùn ṣe sọ pé kò sí ìmọ̀lẹ̀ lára mi wọ́n ní bóyá làwọn ṣòríire ní rẹ̀wẹ̀sì ìbàdí mo dúró mìíràn tó ń pè ó sọ pé rárá ó ní màmá ò jáde sí i àyẹ̀wò sọ pé bádì tí ó ní ẹ̀jẹ̀ni ẹ̀wà lásán ló ní. ẹ jẹ́ n kọrin bí wá síbi iṣẹ́ mi Saoty Arẹwà máa sọ bọ́lá ń ṣe wí òjíṣẹ́ Ọlọ́run gbọ́dọ̀ fọ̀rọ̀ sábẹ́ ahọ́n. Saoty Arẹwà máa sọ bọ́lá ń ṣe wí òjíṣẹ́ Ọlọ́run gbọ́dọ̀ fọ̀rọ̀ sábẹ́ ahọ́n. ọlọ́pàá méjì nǹkan fẹ́ra wọn wọ́n jọ ń ṣiṣẹ́ o ṣùgbọ́n station kan náà nọ́jọ́ tó ti ń ṣiṣẹ́ ìyàwó lọ́gàá o gv o ọkọ wa ń jẹ́ sergeant tọkọ bá pàṣẹ lọ́dẹ̀dẹ̀ tán bá mẹ́lẹ̀ ìyàwó náà apá àti ẹ̀ tán bá débi iṣẹ́ ẹ máa gbọ́ sergeant you are going on duty ọkọ ló ń bá wí equal right tí ó rí lò tó bá mẹ́lẹ̀ ó ní ìyàwó ẹ̀ ń dọ́gbọ́n béèrè tán bá débi iṣẹ́ káṣọ òtítọ́ o ọkọ lẹ́bi díẹ̀ o ìbà ọkọ lẹ́bi díẹ̀ bẹ́ẹ̀ ni òǹláyà ni ìyànjọ̀gbọ́n tó wà níkàlẹ̀ ẹ̀bí kíná ni. sábàbù nùsùrù tó àdùn á ní pé gba àwọn àròpọ̀ tán fà nábì wọ́n wá ń yọ̀ ní tí wọ́n sì ń sọ ń ta ìjọ tí ń ṣẹlẹ̀ nulẹ̀ báwọn bá ń sọ òun lè ní wọn ọ̀rẹ́ gan ni àmọ́ ànábì náà wá yìí ti ń wá tí Jìbìrìlù ó wá kò rí Jìbìrìlù mọ́ olóyìnbó a ní check yourself ànábì náà ń wo rẹ̀ pé kí ló lè ṣẹlẹ̀ wọ́n náà ànábì wá pe ọmọ ọ̀dọ́ rẹ̀ Haula ipe kó wo environment kí ni kó rò pé ń ṣẹlẹ̀ táìmù yẹn ni ọwọ́ wa Haula wa náà ń rí i pé omi ń sẹ̀ níbi irùngbọ̀n ànábì báyìí sallallahu alaihi wasallam àpẹẹrẹ pé Jìbìrìlù ti dé padà wáyé ti dé padà ọlọ́run wa ní á. wàtòhá wàlẹ́lì sàṣàjámà wàdàkàrọ̀ bùkàmà kọ́lá. ọlọ́run ni mo búra pẹ̀lú ìgbà tí òru dọ̀sán mo búra pẹ̀lú ìyálẹ̀ta má. wàdàkàrọ̀ bùkàmà kọ́lá. ọba tọ́dọ̀ ní pọ́tì kò sì ní kọ́ ẹ lẹ̀. wàlàlà àkìrọ̀tù khairun laka minal ula. wàlàlà àkìrọ̀tù khairun laka minal ula. ọlọ́run ní haira ìgbẹ̀yìn ó sì dáa ju tàkọ́kọ́ lọ o. wàlàlà àkìrọ̀tù khairun laka minal ula.
وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا تزيد الظالمين إلا خسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان جزوعا قل كل يعمل على شاكلته فربك أعلم بمن هو أهدى سبيلا ويسألونك عن الرأي قل الرأي من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم صدق الله العظيم. anabi Muhammad ọ̀rẹ́ ọba mi wí níṣẹ́jú kan Sayyidin Taha Imami 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 Taha Imami Sayyidin Taha Imami Innani abudu walakin Sayyidin Taha ẹ dìde fún anabi Muhammad. ọwọ́ fọ́ọ̀sì wàtí láàyè wàsígálì wàgìtì náà mi. Sayyidin Taha Imami. Innani alábùwádì òkú kọ̀bílálẹ̀ ànámi. láàárọ̀ ṣe àṣìwá o ummati kò fò màlámi. Sayyidin Taha Imami.
للأنام يا حبيب الله خير الخلق يا طائما دائما في كل حين واقبلني أزكى سلام سيدي طه إمامي 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 kágbé sallallahu alayhi wa sallam. عليه وسلم ọlọ́run masa bá wa kí ànábì. ọlọ́run masa bá a yọ́nú sí ọlọ́run kọ́gẹ̀ baba mọ̀lánà sheikh adam. الله تعالى ọlọ́run masa bá a yọ́nú sí wọn. àwọn ni wọ́n máa ń lonu gbólóhùn wọn bẹ́ẹ̀ tí wọ́n bá wá sí mọ́lúdì nílọrin wọ́n wá kí àwọn bàbá wọ́n kí àwọn àfa àwọn ni ẹ kú àsẹ̀yìndì ànábì. gbólóhùn sheikh adam ni ipe ẹ kú àsẹ̀yìndì ànábì. رحمه الله رحمة واسعة àdúrà àwọn fẹ́ ṣe lálẹ́ yìí nítorí pé àfàwà albarawi رسول البلاغة ẹ máa kọrin gbogbo àwọn tí ibà sì kọrin láyé wọ́n yé ṣẹ̀dá lásán torí ọmọ pé nǹkan kan bá wọn sọ̀rọ̀ wọ́n lè múfù èèyàn kúrò níbi tó wà tí wọ́n sì múfù ẹdí sánmà wọ́n múfù ànábì bẹ́ẹ̀ akọrin kan ní wọ́n lọ sí ànábì Káàbù bùnú Suhail ànábì wa ni wọ́n máa wá ká ní wọ́n ń sá ọwọ́ adijọ́ tí ó rí i pé wọ́n wà ní gathering alahalkọ gẹ́gẹ́ bá a ṣe jẹ́ kó yìí ó sàmọ̀ pé ànábì ó wà ń bẹ̀ ọwọ́ adàpọ̀ máwọn èèyàn ó disguise ẹ wá ń sọ yìí pé ubitu. أبيت أن رسول الله أودني ولا أبو عند رسول الله معمول ولا أبو عند رسول الله معمول. ó tún kọ́kọ́ ṣe àyálí tí ń kí bọ̀ ó lè àwọn akọrin wọn ò ní tètè débi tí wọ́n ń lọ ó lè jẹ́ gbẹ̀yìn orin ní lóòótọ́ mọ tí wọ́n fẹ́ wí ní ti yìn ń kí obìnrin ń sọ ń yin gbogbo ẹ̀ má tún lọ má la mú mi nì ó wá bá dọ́dà nábì ó wá yan nábì pé àìfá òmùkíbílà tún àjíṣà òmùdíbìrà tún láyùsítàká kí sọ̀rọ̀ mẹ́ni àwàlà tún lò. ó wá ń bá a bọ̀ ló wá bá a dé pé ànábì sì jókòó bó o bí ṣe ń kọ́ ni ànábì ń wò àmọ́gbà tó wá ní hubitu. Anna Rasulullahi awadani. mo gbọ́ nǹkan kan o ipe anna Rasulullahi awadani báwo nẹ́bi ni wọ́n máa wá mi ká ń lérí mi sínú pé wọ́n máa wá mi pé kí wọ́n ṣe mí lọ́sẹ̀ gbogbo kíbi tí wọ́n bá ti rí mi nígbà tí ó gbé nàtíjà dé oníwàlẹ̀ hafu inda Rasulillahi mamulu. wàlẹ̀ hafu inda Rasulillahi mamulu. ó ní àmọ́ òun mọ̀ yí pé ń tà ń pè ní forgiveness oúnjẹ kan tí wọ́n ti ṣe parí tí wọ́n gbé sọ́dọ̀ ànábì ni kéèyà ànábì ńgbà kan bá ànábì sẹ́ni wọ́n pè wá nù ànábì bá bọ́ àlìkínbà tọwọ́ ọba fún un dasmisi pé àwọn tí máa ń kọrin wèé sèyàn lásán bàráwí tí máa wá kọrin àmọ́ orin tálẹ̀ ìtọ́kọ̀ yìí tó wàá pèsè Tìjání lóòótọ́ wàlí ọlọ́run ní tá a purọ́ mọ́ tọ́lọ́run sì gbà fún Ṣéhù Tìjání dáadáa ni kò lápá nu ayé yìí ọ̀ lápá o bọ́sì dàrí kí á mọ̀ náà ó tún lápá orin yẹn pọ̀ àmọ́ orin ẹsẹ̀ méjì tó mú fún mi ní orin náà ọ̀rí ń bẹ́ẹ̀ bá a mọ́rin bàráwì ni bẹ́ẹ̀ ni arábìnrin tó kọrin ní Khalida wọ́n ní iṣẹ́ kì í ṣàdédé ṣẹ́ àwọn ẹni ọlọ́run ọba wọn èé kú tán wọn èé kú wọn èé tiẹ̀ kú wọn ò lè kú wọn ní njọ́ táwọn sàhábà tí wọ́n lógun ilẹ̀ wa rọ́ ó wá di pé wọ́n kú sógun ìwà kú sógun ni àwọn yòókù wọn wá ń fìlì fún wọn
yín pé ha àwọn ọmọ ìyá wa tí wọ́n kú sógun àmọ́ bí wọ́n ṣe wà àmọ́ bọ́yá inú kẹ́ wọ́n wà àmọ́ ṣe sí wọn àwa ń gbádùn láyé àwa ń kọ́rọ̀ à ń kó gẹ̀ nímọ̀ gbogbo nǹkan là ń kó báwo làwọn ṣe kó ta ló lè sọ bí wọ́n ṣe wà fún wọn ọlọ́run lèmi náà tí mo mọ bí wọ́n ṣe wà mo lè sọ pé látàṣàbà náà lẹ́dìínà ó ti lù fi sabilillahi amwat. bali ọlọ́run ìwé sòkù inda rabbihim yursakun wọ́n ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba wọn tí wọ́n ń jẹ tí wọ́n mú bẹ́ẹ̀ náà ṣe ń jẹ. farihina bima atahumullahu min fadli wa yastabshiruna billadina lam yalhaqu bihim min khalfihim alla khawfun alayhim wala hum yahzanun. ó ní wọ́n ń dunnú pẹ̀lú tí wọ́n bá pàdé lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́lọ́wọ́ wọ́n ń dunnú èyí tó tún wá kún ni yí pé yastabshiruna bi'ni'matin minallahi wa fadlin. alákọ̀ọ́kọ́ nìyẹn. wa anna Allaha la yudi'u. tún àyà ànádá padà. wa yastabshiruna billadina lam yalhaqu bihim min khalfihim. lam yalhaqu bihim min khalfihim. ibi mo fẹ́ lónìí. lam yalhaqu. alla khawfun alayhim wala hum yahzanun. òun ni ọmọ Hálídà yẹn wọ́n hàn pé bàbá ṣe Mustapha lè rò kú tọ́ba pé wàhálà tí bàbá yẹn ti fẹ́ sìn láyé ọmọ bíbí inú ẹ̀ ní Dárabáànì obìn nítorí tí Islam wa ń sọ fún wa tó o bá gbọ́ yé níjọ́ tó o bá ń rí kọ̀ọ̀kan ọ máa rí.